Mo kí yín káàbọ̀ sínú oṣù October, oṣù kẹwàá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tá a rí gbà láti wọnú oṣù kẹwàá ní ọdún 2023. Ọlọ́run tó ti ṣọ́ wa dé báyìí, á ṣọ́ wa parí ọdún yìí ní orúkọ Jésù. Mo mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín láti inú ìwé Matthew orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 28. Matthew 11:28 to 30. Ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ọlọ́run pè wá nínú oṣù yìí pé ká wá sọ́dọ̀ òun, ká wá gba ìsinmi tó tọ́, ìsinmi tó yẹ. Ó tún sọ ní ẹsẹ̀ tó parí, ó ní nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Mi ò mọrú ẹrù wo ló ń gbé. Jésù ní pé kó o gbé wá sọ́dọ̀ òun, kó wá gba ẹrù tó fúyẹ́, ẹrù tó ṣe é gbé. Lóòótọ́ ni nǹkan tó ń lọ kọ́lọ́run kó ṣàánú ni, ṣùgbọ́n kò sóhun tó ṣòro fọlọ́run. Mi ò mọbi tí o ti ń la ìṣòro kọjá, bóyá lórí aya ni àbọ́kọ ni, àbí lórí ọmọ, àbí ibi iṣẹ́. Bóyá bó tiẹ̀ ṣe ti jí láàárọ̀ ọjọ́ òní, o ò mọ bó ṣe fẹ́ ṣe ọjọ́ òní, kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀. Jésù ń pe ó ní àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Òun lọ́ba tó lè ṣe ohun ìyanu nígbèsí ayé ẹ̀. Àdúrà mi dẹ̀ ni pé bó o ṣe wá sọ́dọ̀ rẹ̀, ó ní ẹ wá sọ́dọ̀ mi, pé Ọlọ́run Olódùmarè yóò ṣe ohun tuntun fún ọ nígbèsí ayé ẹ̀. Yóò yí gbogbo nǹkan padà fún ọ. Á fi ẹ̀rín sí ojú ẹ nínú oṣù yìí. Àlàáfíà ni tọmọ Ọlọ́run, àlàáfíà ni tiẹ̀ máa jẹ́. Bó ti wù kó rí, Ọlọ́run á ṣe ohun tí ń ṣe tiẹ̀, á ṣe láyọ̀. Máa lọ nínú oṣù yìí kí ayọ̀ Kristi kó kún ọkàn. God bless.